níṣẹ́ mo fi báyé lecturer Akeem jẹ́ kódà tí n bá kò lórí ọkọ gogo àpá mo máa tún bọ́ sórí ìyàwó kàkà kí o gbomijé lójú mi èmi gan á yà mọ̀ pé tú ọwọ́ mi máa fi rú ọmọ tí mo jẹ́ hàn. ohun tó ń ṣẹlẹ̀ lónìí yẹn jẹ́ ká sọ ọ́. pẹ̀lú òtítọ́ àti ìmúlòyè fàdébò. láti ìlú dé agbègbè ká mú ìròyìn dé. Ìrírí mi TV á ṣiṣẹ́ fún gbogbo ènìyàn. ọmọ omi ni mí kódà àwọn òbí mi mọ irú ọmọ tí mo jẹ́ tí n bá ti jí lówùúrọ̀ ó pọn dandan fún mi kí n da omi sí àtẹlẹsẹ̀ mi méjèèjì kí ó lè tutù kódà tí mi ò bá rí omi dà sí àtẹlẹsẹ̀ mi tàbí tí mi ò bá rí omi láyìíká mi mo fẹ́ lè tọ̀ kí n lè dà sí àtẹlẹsẹ̀ mi kí ó lè bá tutù nítorí pé tútù là ń bá lé olúwẹ̀rí. ẹ káàbọ̀ sórí ìkànnì èmi ni ọmọ yìí olólùfẹ́ yìí Oyíndàmọ́lá ọmọ ní ìlú Ẹ̀gbá. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ní gbogbo bí tí ẹ bá ti ń wò mí àti gbogbo bí tí ẹ bá ti ń gbọ́ mi. mo gbà á ládùúrà wípé ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ sì ni etí tí ẹ fi ń gbọ́ mi ò ní di. tó bá yẹ gbà àkọ́kọ́ tí ẹ wò mí lórí ìkànnì Ìrírí mi TV ní mo fẹ́ kí ẹ like kí ẹ share kí ẹ comment kí ẹ subscribe kí ẹ lè máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lórí Ìrírí mi TV. ìtàn tí mo mú wá fún wa lónìí dálé lórí arábìnrin kan tó pe ara rẹ̀ ní ọmọ omi. arábìnrin ní kí n bá àwọn gbé ìtàn ayé àwọn síta fún gbogbo ọmọ orílẹ̀-èdè kí wọ́n lè bá fi ìtàn ayé àwọn ṣe àríkọ́gbọ́n àti kí wọ́n lè sọ nǹkan tó yẹ kí àwọn ṣe àbí bóyá nǹkan tí àwọn ṣe ó dáa àbí kò dáa. ẹ wá nǹkan fìdílé mo máa lo ara mi gẹ́gẹ́ bí kárátà nínú ìtàn yìí kó lè bá yé wa yékéyéké. ó yẹ máa bá mi ká lọ nínú ìtàn náà. orúkọ mi ni Omítọ́lá. èmi nìkan ni ìyá mi àti bàbá mi bí bó tilẹ̀ jẹ́ wípé ojú ọmọ pọ́n àwọn òbí mi lọ́pọ̀lọpọ̀. kí àwọn òbí mi tó bí mi ojú ọmọ pọ́n wọ́n lọ sọ́ọ̀tún wọ́n lọ sósì ṣùgbọ́n Ọlọ́run kẹ́ wọn nítorí pé gbogbo ibi tó ti ń lọ tọrọ mọ́ Ọlọ́run dìídì ó yọ̀ǹda mi fún wọn ni nítorí pé mi ò kí ń ṣe ọmọ burúkú nínú ayé wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àbí abiyamọ ló máa ń tọ́jú bọlé nítorí pé wọ́n wọ́ ọmọ tó dẹ̀ yẹ pé tí wọ́n máa padà rí ọmọ náà ó lè jẹ́ ọmọ burúkú ló máa yọ̀ǹda fún wọn. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé tí èṣù bá fúnni ní nǹkan kékeré odidi nǹkan ló máa fi ń gbà lọ́wọ́ ẹni. ṣùgbọ́n Ọlọ́run kẹ́ àwọn òbí mi ó fi mí jíǹkẹ́ àwọn òbí mi. ní ìgbà tí mo wọnú ìdílé àwọn òbí tí mo wọnú inú ayé àwọn òbí mi wá nǹkan dáa fún wọn nǹkan rọrùn fún wọn. mo kó ọlá wá mo kó ẹ̀mí gígùn wá mo kó àìsìkì mo kó baálẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lóríṣiríṣi òun ni mo kó wá nítorí pé mo jẹ́ ọmọ aláàánú. nígbà tí àwọn òbí mi bí mi nǹkan wọn ṣe déédéé kódà wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé ó jẹ́ gbajúmọ̀ láwùjọ wọ́n lówó wọ́n lọ́lá wọ́n lókìkí wọ́n ní gbogbo nǹkan tí èèyàn ní níwọ̀nba tiẹ̀. àwọn òbí mi wọ́n tọ́ mi dáadáa wọn ò wọlá wípé bí èmi nìkan ni wọ́n bí láyé lọ́hùn wọn ò bà mí jẹ́ bẹ́ẹ̀ sì ni wọn ò kẹ́ mi rà. wọ́n tọ́ mi bó ṣe jẹ́ kí wọ́n tọ́ mi tó dẹ̀ pé gbogbo ẹ̀kọ́ tí wọ́n fún mi ó padà wúlò fún èmi náà ní ọjọ́ iwájú. ní ìgbà tí mo parí secondary school kó tiẹ̀ tó di pé mo parí secondary school àwọn òṣèlè kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ ní iléèwé táwọn òbí mi náà dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí irú ọmọ tí mo jẹ́ wọ́n mọ̀ pé ọmọ omi ni mí. kódà tí èèyàn bá ṣe dáadáa sí mi tínú mi bá dùn sónítọ̀hún èmi náà á ṣe dáadáa sí padà. èèyàn tó bá robi wò mí ẹ má jẹ́ kí n tàn yín ibi á ba bí èèyàn bá rore kàn mí ire á ba. èèyàn tó bá ṣe burúkú fún mi tàbí tó bá sọ̀rọ̀ mi láìda tàbí tó bá sọ̀rọ̀ mi lẹ́yìn ní ti búburú ibi náà ó máa bá wọn tọmọtọmọ. irú èèyàn tí mo jẹ́ nìyẹn. kó tó di pé mo wá jáde iléèwé secondary school oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ oríṣi ìrírí ó ti ṣẹlẹ̀ ní iléèwé mi pàápàá jùlọ láàrin èmi àti àwọn olùkọ́ wa ní iléèwé. oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ tí àwọn olùkọ́ mi bá ti pe àwọn òbí mi láti fẹjọ́ sùn wọn. àwọn òbí mi ti mọ owó ọmọ tí mo jẹ́ àwọn òbí mi dẹ̀ mọ̀ pé mi ò kí ń dédé bínú bẹ́ẹ̀ ni mi ò kí ń jà bẹ́ẹ̀ sì ni mo jẹ́ ọmọ tó láàánú púpọ̀. fún ìdí èyí tí èèyàn kan bá ti fi ẹ̀sùn mi kan àwọn òbí mi máa ń gbẹ̀rí mi jẹ́ tí àwọn òbí mi sì mọ̀ wípé mi ò ń ṣoní wàhálà wọ́n máa ń mọ̀ wípé bóyá ẹnìyẹn ti ṣe nǹkan burúkú fún mi àbí ó ti hùwà burúkú kan fún mi ìdí nìyẹn tí mo ṣe bínú tàbí tí mo ṣe retaliate. nígbà tí mo wá ṣetán secondary school tí mo wọ university mo dágbálé ní self kan ni mo gbà nítorí pé àwọn òbí mi ṣe dáadáa ó wà lọ́wọ́ wọn dáadáa mi ò gbé nínú school hostel ìta ni mo gbalé sí. ó wá ní ọ̀rẹ́ kan tóun náà gbalé ṣìkejì mi neighbor mi lẹ́nìí orúkọ ẹ̀ jẹ́ Bùnmi.
Bùnmi náà jẹ́ ọmọ kan tó wá láti ìdílé olówó, wọ́n wà òkè dáadáa nínú ìdílé wọn. Kódà àwọn òbí Bùnmi wọ́n gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan fún Bùnmi èyí tó máa ń gbé lọ léèwé. Ṣùgbọ́n Bùnmi jẹ́ ọmọ kan tó jẹ́ wípé kò láàánú àwọn òbí. Báwọn òbí ẹ̀ ṣe ń tọ́jú ẹ̀ tí wọ́n fún ní gbogbo nǹkan tí ó fẹ́, ojú ẹ̀ sì ràn síta. Bùnmi jẹ́ èèyàn kan tó yẹ pé ó nífẹ̀ẹ́ ọkùnrin lọ́pọ̀lọpọ̀. Bùnmi máa ń rin ìrìn ìdè òru lọ́pọ̀lọpọ̀. Oríṣiríṣi ìwà burúkú tí èèyàn máa ń bá lára àwọn ọmọ olówó, ìyá àwọn ọmọ olówó tí wọ́n ti tọ́ látọ̀ bàjẹ́, oríṣiríṣi ìwà ẹ̀ ló wà lọ́wọ́ Bùnmi. Ṣùgbọ́n mi ò mọ nǹkan tí Bùnmi fi ṣorí lọ́wọ́ mi. Mo kàn dédé láìkì ẹ̀, mo nífẹ̀ẹ́ tí mo dẹ̀ ń bá ṣe ọ̀rẹ́. Irú èèyàn tí mo jẹ́, mo ò lè ṣàdédé máa bá èèyàn rìn tàbí kí n ṣàdédé bá èèyàn yan ọ̀rẹ́ tí kádàrá mi àbí tí ẹlẹ́dàá mi tí ò bá ti rọ̀ mọ́ ẹnìyẹn. Tí mi ò bá ti nífẹ̀ẹ́ nìyẹn, mi ò ń bá rìn. Bẹ́ẹ̀ sì ni tí mi ò bá ti gba tiẹ̀, mi ò ń bá rìn. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ Bùnmi lọ́pọ̀lọpọ̀. Bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìwà burúkú ló wà lọ́wọ́ Bùnmi. Nítorí pé ilé olówó láti gbé bí, wọ́n dẹ̀ tọ́ ní àtọ́rà àti àtọ́bàjẹ́. Ṣùgbọ́n mo sì nífẹ̀ẹ́ pẹ̀lú gbogbo ìwà tí ó wà lọ́wọ́ ẹ̀. Torí mi ò mọ ìdí, mo kàn dédé nífẹ̀ẹ́ ni. Bẹ́ẹ̀ sì ni mi ò kí ń dédé nífẹ̀ẹ́ èèyàn láti inú wá. Èmi àti Bùnmi bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rẹ́. Nígbà tí mo wọ 100 level tó yunifásítì ni mo lọ. Ní ọjọ́ kan, ó wá ní ìkan lára wọn lecturer, junior lecturer ni. Ẹni ẹ̀ náà ó yàn gígan. Wọ́n ṣẹ̀ gbé wá sí ilé ìwé wa ni. Kódà ni àfi pípò ṣẹ̀ ṣe agùnbánirọ̀ tán. Ṣùgbọ́n ó ní connection, ó dẹ̀ ní luck. Òun ni wọ́n fi tètè gbà sí ilé ìwé wa. Ọmọ kékeré ni, kò tí ì dàgbà púpọ̀. Ọmọ 26 years old ni. Bẹ́ẹ̀ sì ni gbogbo ìgbà tẹ́mi sọ yìí, mo ti pé 17 years old. Lecturer yìí tó bá ti wá sí ilé ìwé, ó máa ń wo ojú mi, èmi náà sì máa ń wo ojú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ń kọ́ wa lójú wa máa ń ṣe mẹ́rin. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń wò mí. In fact, ní ìgbà mi ò kí ń lè lọ ilé ìwé, mi ò kí ń lè lọ class nígbà tí pé ó ti fẹ́ kọ́ wa níṣẹ́, nítorí pé ojú èmi àti ẹ̀ máa ń ṣe mẹ́rin. Ojú dẹ̀ máa ń tì mí pẹ̀lú bó ṣe máa ń wò mí. Ní ọjọ́ kan, bí lecturer yìí ṣe wá sí ọ̀dọ̀ mi nìyẹn. Muslim ni lecturer yìí, Akeem dẹ̀ lórúkọ ẹ̀ jẹ́. Ní ìgbà tó wá sórí tébù mi, ó challenge mi. Ó ní kí ló dé pé gbogbo ìgbà tó yẹ pé ojú àwọn méjì bá ti kóra, òun ni mo máa ń gbé ojú wálẹ̀. Àti wípé pàápàá, òun ṣàkíyèsí wípé kò kí ń ṣe gbogbo ìgbà tí mo bá ti ní kíláàsì òun ni mo máa ń wá sí ilé ìwé. Mo ò ṣàṣọ kankan, bẹ́ẹ̀ sì ni mo tẹrí kodò. Akeem wá jẹ́ èèyàn kan tó yẹ pé ó nífẹ̀ẹ́ mi. Nínú gbogbo àwa tá wà nínú kíláàsì, ó like mi gan. Débi pé tó bá fún wa ní test, ìgbà míì tó bá fún wa ní assignment, èmi ló máa ní kí n gba gbogbo ẹ̀ kí n kó wá sínú ọ́fíìsì òun. Tí mi ò bá lọ kíláàsì, bóyá níṣẹ́ ni mo kò bọ́ta àbí mi ò fẹ́ wọlé, ó máa ní kán wá mi kàn. Kódà tí mi ò bá lọ kíláàsì nígbà míì, kò kí ń kọ́ àwọn tó kù àfi tí wọ́n bá pè mí tí mo bá tó yọjú. Akeem ṣe dáadáa sí mi ní tilẹ̀ tọ́lọ́hun. Èmi náà dẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní like díẹ̀díẹ̀. Ṣùgbọ́n likeness tí mo ní fún bíi ti akẹ́kọ̀ọ́ sí olùkọ́ni, èmi ò ní ìkankan mi inú. Ṣùgbọ́n mi ò mọ̀ wípé Akeem ti nífẹ̀ẹ́ mi. Ní ìgbà tó yá, a ṣáà ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ lọ. Ní first semester 100 level tí mo wà, nǹkan mi ń ṣe dáadáa, mo wà okay, mo ń ṣe dáadáa nínú ẹ̀kọ́ mi. Kódà nígbà tí a ṣe exam, result nígbà tó jáde mo ṣe dáadáa, inú àwọn òbí mi sì dùn pẹ̀lú. Ọ̀rẹ́ mi èyí tó jẹ́ Olúwabùnmi kò ṣe dáadáa, nítorí pé kò kí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń lọ léèwé. Bí a kò lọ club lálẹ́ ní, tó wọ́n máa fi di ọ̀la tó bá máa fi jí, nǹkan bíi 12 ló máa jí. Tó dẹ̀ pé a ní lecture àbí a ní ìkọ̀kọ̀ ṣe ní iléèwé ní 8 o'clock. Gbogbo àwọn ìwà rádaràda báyìí ló ṣàkún ọwọ́ Bùnmi tí mo dẹ̀ máa ń bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí. Ṣùgbọ́n kò kí ń gbọ́. Ṣùgbọ́n Bùnmi ó ní bó ṣe máa ń ṣe tiẹ̀. Ó ní àwọn tí Bùnmi máa ń sanwó fún tó bá ti dìgbà exam tàbí tó bá ti ṣe exam tán. Ó ní àwọn tí Bùnmi máa lọ sanwó fún tí wọ́n máa ràn án lọ́wọ́ kí ó lè bá ṣe dáadáa nínú ìwé ẹ̀. Lẹ́yìn ìgbà náà, nígbà tí mo wá wọ second semester, bẹ́ẹ̀ ni lecturer Akeem wá pè mí lọ́jọ́ kan. Lecturer Akeem wá ní kí irú ìdílé òun mo ti gbé jáde wá àti pé irú ọmọ òun gangan ni mo jẹ́. Wípé òun kàn dédé like mi, òun ò mọ ìdí, òun kàn dédé nífẹ̀ẹ́ mi naturally. Wípé òun dẹ̀ ṣàkíyèsí wípé mo máa ń sá fún òun, mi ò kí ń fẹ́ bó òun ṣe, pé kí ni òun ṣe, kí ló dé. Mo wá sọ fún lecturer Akeem pé kò sí nǹkan kan, wípé normal thing ni. Ó possible fún mi kí n ní ìbẹ̀rù lecturer mi gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí mo jẹ́.
láti bẹ̀ lómi àti lecturer Akeem ṣàbẹ̀ sí ní sọ̀rọ̀. Ó wá di ọjọ́ kan nǹkan tó túbọ̀ jẹ́ kémi àti lecturer Akeem máa sọ̀rọ̀ dáadáa. Lecturer Akeem dẹnu fẹ́ kọ mí, wọ́n ní àwọn fẹ́ fẹ́ mi, wọ́n ní àwọn láìkì mi, àwọn nífẹ̀ẹ́ mi, wọ́n ní àwọn ò tí ì níyàwó, bẹ́ẹ̀ sì ni àwọn ò tí ì bímọ. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá wo ojú lecturer Akeem lóòótọ́ kò jọ ojú èèyàn tó ti bímọ tàbí ojú èèyàn tó ti ní ìyàwó. Nígbà tí wọ́n bá mi sọ ọ̀rọ̀ yìí, mo wá dá wọn lóhùn wípé kí wọ́n fún mi ní ìgbà díẹ̀ kí n bá ìyá mi sọ, kí n ṣàlàyé gbogbo nǹkan tí wọ́n sọ fún ìyá mi, nítorí pé mi ò kí ń fi ọ̀rọ̀ bò fún àwọn òbí mi, àti wípé pàápàá ọmọ virgin ni mí, mo dẹ̀ sì kéré ní ọjọ́ orí. Ní ìgbà tí mo ṣàlàyé fún lecturer Akeem pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n jẹ́ kí n sọ fún àwọn òbí mi, lecturer Akeem fárígá, wọ́n ní kí n má sọ bẹ́ẹ̀, wípé ya institution ni mo wà, wípé ṣé mi ò lè decide lápò ara mi ni, wípé tí n bá lọ sọ fún àwọn òbí mi sìn, wípé wọ́n lè má gbà kí n fẹ́ àwọn gẹ́gẹ́ bí lecturer tí àwọn jẹ́, wípé fún ìdí èyí kí a ṣe ní òkú òru. Lecturer Akeem ṣe ìlérí fún mi pé àwọn ò ní fọwọ́ kàn mí tí mi ò bá ti fẹ́ kí àwọn fọwọ́ kàn mí. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ fún àwọn pé virgin ni mí, àwọn ò tiẹ̀ ní súnmọ́ bèbèrè pé bí àwọn fẹ́ bá mi ní nǹkan papọ̀, àfi ọjọ́ tó bá tó wù mí pé kí àwọn bá mi ní nǹkan papọ̀. Mo ṣàrò ọ̀rọ̀ náà títí, mo rò wípé ṣé ní ọmọ ọjọ́ orí mi kékeré tí mo kéré tó yìí ni màá máa bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ lecturer, àti wípé ojú wo gangan òun ni mo fẹ́ kí àwọn ẹlẹgbẹ́ mi tó kù kan máa fi wò mí. Nígbà tí mo délé, mo fi ọ̀rọ̀ náà lọ Bùnmi. Nígbà tí mo sọ fún ọ̀rẹ́ mi tímọ́tímọ́ Bùnmi ọ̀rọ̀ náà, kò tiẹ̀ rò pé méjì. Nǹkan tí Bùnmi béèrè lọ́wọ́ mi ni wípé ṣé mo ti gbọ́, ṣé mo ti gbà pé kí ni mo sọ fún lecturer Akeem. Nígbà tí Bùnmi sọ̀rọ̀ yìí, ó yà mí lẹ́nu pé mo ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ fún ẹ, ó ń béèrè lọ́wọ́ pé ṣé mo ti gbọ́, ṣé mo ti gbà. Bùnmi sọ fún pé kò sí nǹkan tí ó wà lábẹ́ ọ̀run tí ò ṣẹlẹ̀ rí, kò sí nǹkan tí ojú ò rí rí, àti pé pàápàá mo ti tó design lápò ara mi, mo ṣáà ti wà ní yunifásitì, kí ló wá ṣe mí tí mo sì ṣe bí ọmọ mọ́mì tí mo sì ṣe bí ọmọdé. Bùnmi ṣáà kó ọ̀rọ̀ sí mi lórí lọ́pọ̀lọpọ̀, ó kó ọ̀rọ̀ sí mi lórí lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà mi ò ṣáà jẹ́ lecturer Akeem ní o. Ní ìgbà tí mo wá wọ 200 level tí mo wà ní 4th semester, bẹ́ẹ̀ ni lecturer Akeem kó àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan wá, àwọn ẹ̀ náà lecturer ni wọ́n ní ilé ìwé wa, àwọn bíi 3 pé kí wọ́n bẹ̀ mí kí wọ́n bá mi sọ̀rọ̀, kí wọ́n jọ pé òun nífẹ̀ẹ́ mi gan. Àwọn 3 tí wọ́n wá yìí, wọ́n bẹ̀ mí lóòótọ́, wọ́n ní èèyàn dáadáa ní lecturer Akeem, wípé ó láìkì mi, ó nífẹ̀ẹ́ mi, wípé ìdí nìyẹn tó ṣe ń sáré tẹ̀lé mi kákàkiri. Àwọn 3 tó wá bẹ̀ yìí, wọn kì í ṣe pé wọ́n mọ lecturer Akeem délédélé, àbí kò ṣe pé bí wọ́n mọ̀ pé bí ó ti níyàwó àbí bí ó ti bímọ, wọ́n kò jọ pàdé ara wọn ní ilé ìwé náà ni tí wọ́n dẹ̀ bẹ̀ sí ní ṣe ọ̀rẹ́, wọn ò mọ̀ délédélé bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n ṣáà bẹ̀ mí, wọ́n bẹ̀ mí lọ́pọ̀lọpọ̀, wọ́n ní kí n jọ kí n tiẹ̀ gbìyànjú ẹ̀ wò lẹ́ẹ̀kan. Èmi wá rò sọ́kàn wípé mo mọ owó ọmọ tí mo jẹ́, èèyàn ò kí ń tàn mí, èèyàn ò gbọ́dọ̀ dálẹ̀ mí, àti wípé pàápàá mo ti bá àwọn ẹgbẹ́ mi ṣe ìlérí wípé ọkùnrin kan ṣoṣo òun ló máa rí ìhòhò mi títí mo máa fi jẹ́ Ọlọ́run nípè, títí mo máa fi darapọ̀ mọ́ wọn padà. Wọ́n sọ fún lecturer Akeem wípé ṣé nǹkan tí ó fẹ́ ṣe ṣó dá lójú. Mo sọ fún lecturer Akeem pé virgin ni mi ò tí ì mọ ọkùnrin, mo dẹ̀ ti ṣe ìlérí wípé ọkùnrin tó bá disvirgin mi òun nìkan ló máa rí ìhòhò mi, bẹ́ẹ̀ sì ni òun ló máa fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó. Gbogbo ọ̀rẹ́ tí mo sọ fún lecturer Akeem, gbogbo ẹ̀ pátá ló gbà, ó ní òun ti gbọ́, òun ṣèlérí fún mi, kò sí nǹkan tó máa yà wá. Ó ṣàdánù fún mi lóríṣiríṣi. Ní ìgbà tó wá yá, mo ṣàrò bí àwọn lecturer tó kù tó jẹ́ ọ̀rẹ́ 3 tó kó wá, mo bí wọ́n ṣe ń bẹ̀ mí pé kí n jọ̀ọ́ kí n gbà á láyè, kò níyàwó kò lọ́mọ, single guy ni. Mo ṣàrò ọ̀rọ̀ náà, mo tún ro gbogbo ẹ̀bẹ̀ tí Bùnmi ọ̀rẹ́ mi tó ń bẹ̀ mí, mo ṣàpinnu wípé mo máa gbọ́, mo pinnu wípé mo máa gbà, mo dẹ̀ máa ṣe nǹkan tí ó fẹ́. Mo dẹ̀ pinnu lọ́kàn mi pé mi ò ní sọ fún àwọn òbí mi pẹ̀lú. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mi àti lecturer Akeem máa bẹ̀rẹ̀ sí ní ṣe wọléwọ̀de. Ọ̀rẹ́ wa bẹ̀rẹ̀ sí ní di tímọ́tímọ́. Èmi tí ẹ̀kọ́kọ́ ṣe ní bòókẹ́lẹ́ wípé kí àwọn akẹ́kọ̀ọ́ tó kù máa mọ̀, kí wọ́n má fura. Ṣùgbọ́n lecturer Akeem gbé mi sí gbangba. Ó fi mí hàn. Gbogbo ibi tó bá ń lọ ló máa ń gbé mi kákàkiri inú ọgbà. Àwọn èèyàn ti mọ̀ wá, ó gbé mi sáyé. Ó jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ wípé bẹ́ẹ̀ ni òun lòun fẹ́ mi. Kódà tí lecturer Akeem tó bá rí mi tí mò ń bá bíyá ọ̀rẹ́ mi ọkùnrin àbí mò ń béèyàn kan sọ̀rọ̀, ó máa threaten wọn lẹ́yìn ní wípé
ìyàwó òun lèmi pé kó má bá mi sọ̀rọ̀ kó má dẹ̀ ta fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n bá ti fẹ́ kí nǹkan kan affect result wọn ó wọn máa threaten wọn ni. ṣùgbọ́n gbogbo bí lecturer Akeem ṣe ń ṣe sí mi ọkàn mi ti balẹ̀ fẹ̀kọ̀sẹ́lẹ̀ ó kú ti fi mí hàn ó ti gbé mi sí gbangba wípé à ń fẹ́ra wọn ọkàn mi balẹ̀ pé kò sí nǹkan kan àti wípé mi ò tiẹ̀ lérò wípé bí ó tiẹ̀ ti níyàwó síbì kan àbó ti bímọ síbì kan ọkàn mi ṣáà balẹ̀ adẹ̀jọ́ ń bá eré àníyàn wa lọ. ó wá di ní ọjọ́ kan a ṣe resume semester ni ó wá ní àwọn handout tó fẹ́ ṣe torí òun ló máa ń ṣe òun ló máa print ẹ̀ tó máa ń tà fún àwọn students yàtọ̀ sáwọn tó jẹ́ pé a jọ wà ní same department ó ní àwọn other department tó máa ń ta àwọn handout yìí fún. bí lecturer Akeem ṣe pè mí nìyẹn ó ní kí n jọ̀ọ́ kí n wá sí ilé òun kí n wá ràn òun lọ́wọ́ wípé òun ò lè dá iṣẹ́ náà ṣe wípé iṣẹ́ ẹ̀ pọ̀ lọ́rùn òun pé kí n jọ̀ọ́ ó ṣáà bẹ̀ mí. ọjọ́ yìí ló wá jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ lọ sí ilé lecturer Akeem. mo pinnu láti lọ sí ilé lecturer Akeem kódà mo mú àwọn aṣọ mi kọ̀ọ̀kan dání nítorí pé lecturer Akeem sọ fún mi pé ọjọ́ mẹ́ta ni mo máa lò pé òun ò dẹ̀ ní fọwọ́ kàn mí ní gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta. ní ìgbà tí mo délé lecturer Akeem aṣá bẹ̀rẹ̀ sí ní ṣe print out gbogbo àwọn handout a máa tà àwọn handout yẹn pọ̀ lóríṣiríṣi kódà alẹ́ ọjọ́ yẹn níbi tí a ṣe àwọn handout tí a ṣe ní alẹ́ ọjọ́ yẹn á tó bí 100. ní ìgbà tí ilẹ̀ mọ́ ní ọjọ́ kejì mo lọ sí iléèwé láti ọ̀dọ̀ lecturer Akeem òun náà ló gbé mi lọ iléèwé bí mo ṣe ń ṣe nìyẹn. ṣùgbọ́n ọjọ́ mẹ́ta lèmi pinnu pé mo fẹ́ lò ọjọ́ mẹ́ta tí mo dẹ̀ pinnu pé mo fẹ́ lò yìí ó padà di 1 week mọ́ mi lọ́wọ́ ní tilẹ̀ ń tọ́lọ́hun. ní gbogbo 1 week tí mo fi wà nílé lecturer Akeem ò ṣí mi láṣọ wò bẹ́ẹ̀ ni kò dẹ̀ fi ọ̀rọ̀ ìbálòpọ̀ kò dẹ̀ fi kò mí. a ṣáà ṣe gbogbo iṣẹ́ nígbà tá a parí gbogbo àwọn handout yẹn fún bí 1 week. èmi náà ni lecturer Akeem gbé fún mi pé kí n máa lọ tà á kí n dẹ̀ máa gbowó ẹ̀. lecturer Akeem ta gbogbo àwọn handout yìí ṣùgbọ́n bá ṣe ta ó rówó lóòótọ́ owó pọ̀ lórí ẹ̀ ó rówó tabua ṣùgbọ́n lecturer Akeem ò tiẹ̀ fi ìgbà kan pinnu àbí kó tiẹ̀ wò lọ́kùn ara rẹ̀ wípé bó tiẹ̀ jẹ́ 1000 òun máa fún mi nínú ẹ̀ pẹ̀lú gbogbo iṣẹ́ takuntakun tí mo bá ṣe ní gbogbo ìgbà tó yẹ pé mo máa pẹ́ sùn ni ní gbogbo ìgbà tó yẹ pé òru mo máa sùn ni ìgbà míì mo tẹ̀lé máa sùn tó yẹ pé màá tún jí lọ kíláàsì ní àròjọ kejì tó yẹ pé inú classroom mo ṣe máa ti máa kàwé. lecturer Akeem ò tẹ gbogbo akitiyan mi kó tẹ̀ náà fẹ́ ra oúnjẹ 1000 fún mi nínú gbogbo owó tó rí pátápátá. ibẹ̀ ni mo tún wá ṣàkíyèsí wípé irú ọkùnrin wo leléyìí ṣùgbọ́n mi ò tiẹ̀ fojú síbẹ̀ nítorí pé àwọn òbí mi ṣe dáadáa fún mi náà owó ọkùnrin ò jọ mí lójú tí mo bá fẹ́ tó bá tọ́jú mi tó bá fún mi lówó tó bá fún mi nítorí pé mi gan ṣe dáadáa mo wà òkè mo ń gbowó lọ́wọ́ bàbá mi bẹ́ẹ̀ ni mo ń gbowó lọ́wọ́ ìyá mi kódà àwọn ẹ̀gbọ́n mi kọ̀ọ̀kan bí àwọn àbúrò ìyá àwọn àbúrò bàbá kí má ti pè wọ́n ni wọ́n máa send owó sí mi níbi tí ọkàn mi balẹ̀ dé mi ò tẹ̀ wá ríro pé bí lecturer Akeem ò kí ń fún mi lówó àbí kò kí ń tọ́jú mi ò ríro. lẹ́yìn ìgbà náà nígbà tó wá tó bí oṣù kan sí bí lecturer Akeem ṣe pè mí nìyẹn wípé òun fẹ́ gbé mi jáde ṣùgbọ́n kí n wá sí ọ̀dọ̀ òun pé kí a máa ti ilé òun ká máa tibẹ̀ lọ sí ibi tí a fẹ́ jáde lọ pé a fẹ́ lọ jẹun níta ni. mo ṣáà gbé báàgì mi mo lọ sí ilé lecturer Akeem ṣùgbọ́n ní ìgbà tí mo dé ilé lecturer Akeem wò mí látorí délẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bá mi sọ̀rọ̀ ó náà òun ti ṣèlérí fún mi pé òun ò ní ṣí mi láṣọ wò ṣùgbọ́n òun ò lè mú ojú kúrò lára ẹwà tí Ọlọ́run fún mi wípé òun nífẹ̀ẹ́ mi lọ́pọ̀lọpọ̀ òun ti ṣèlérí pé kí n gba òun láàyè kóun bá mi ní nǹkan papọ̀. lecturer Akeem sọ pé kò sí obìnrin kankan níbi kan tí òun fẹ́ wípé kí n jọ̀ọ́ ní gbogbo ìgbà tó dẹ̀ fi ń bẹ̀ mí èmi náà ti yóò fẹ́ mo ti nífẹ̀ẹ́ gan lọ́rọ̀ kan kí n má fọ̀rọ̀ gùn aṣáájọ gbé nǹkan sí nǹkan ní alẹ́ ọjọ́ tí mò ń sọ yìí tí ó dẹ̀ já ìbálẹ̀ mi ní alẹ́ ọjọ́ náà. kódà ní alẹ́ ọjọ́ tí lecturer Akeem máa já ìbálẹ̀ mi nǹkan kan ṣẹlẹ̀ èyí tó fi wọ́n dájúdájú tó dẹ̀ fi wọ́n fún èmi gan tèmi gan tún confirm pé lóòótọ́ ọmọ mi ni mí. ní ìgbà tí èmi àti lecturer Akeem jọ ní nǹkan papọ̀ ní ìgbà tí a máa ṣe tán tí a máa fi bọ́ sí sitting room kódà omi ti kún gbogbo ilẹ̀ ńlẹ̀ kèdè ń ṣe wípé bí a ṣí táàpù lẹ̀ ni àbí bí a ṣí táàpù lẹ̀ ní toilet àbí kitchen àbí nǹkan àbí táàpù bẹ́ àbí táàpù ń jò a ò ṣàmọ̀ bí omi ṣe kúnlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti yé mi mo understand ọ̀rọ̀ náà mo dẹ̀ ti ṣàlàyé fún lecturer Akeem wípé irú ọmọ tí mo jẹ́ ṣùgbọ́n mi ò sọ túlẹ̀túlẹ̀ irú ọmọ tí mo jẹ́ fún ó ti yé mi
mo ṣáà ní kó fọkàn balẹ̀ kò sí ewu ṣùgbọ́n ó yà á lẹ́nu pé báwo lomi ṣe wọlé ó ń yà á lẹ́nu ṣùgbọ́n mo ń fi lọ́kàn balẹ̀ pé kò sí ewu ọ̀rọ̀ náà ti yé mi. Lẹ́yìn ìgbà náà èmi àti lecturer Akeem wá bẹ̀rẹ̀ sí ní nǹkan papọ̀ lóòrèkóòrè èmi náà ti nífẹ̀ẹ́ kódà nǹkan tó bá mi ṣe ní alẹ́ ọjọ́ náà ó ti dùn mọ́ èmi náà ojoojúmọ́ bí àwọn ìgbà oríṣiríṣi ìgbà ni mo máa ń wá lọ sílé tí àjọjọ máa ń ní nǹkan papọ̀ tí èmi náà dẹ̀ mú mọ́ra mi ò sọ fún àwọn òbí mi pé mo ti disvirgin mi ò bá ẹnikẹ́ni sọ Bùnmi nìkan ni mo bá sọ kódà ní ìgbà tí mo sọ fún Bùnmi sọ fún mi pé èmi náà ti di obìnrin nìyẹn o wípé ó máa ń dùn wípé ṣẹ̀gbọ́n òun sọ fún mi pé ó máa ń dùn ó ṣàbá mi sọ̀rọ̀ lóríṣiríṣi ó kó gbó sí mi lóríṣiríṣi ní ọjọ́ tí mo sọ fún Bùnmi. Lẹ́yìn ìgbà náà èmi àti lecturer Akeem àwa ti wá di pé gbogbo department ti mọ̀ wá pé a jọ ń fẹ́ra wa ní gbogbo ìgbà yìí èmi náà wá fi bò mọ́ èmi gan ò tijú mọ́ wípé bí àmọ́ ń fẹ́ lecturer àbí nǹkan kan àwọn ọ̀rẹ́ tó jẹ́ lecturer náà ṣe náà kẹ́ mi gẹ̀gẹ̀ tí wọ́n gbé mi ìyàwó wa náà pè mí lọ́tún lósì bẹ́ẹ̀ sì ni orí tèmi náà wú tí inú mi ń dùn. Ní ìgbà tí mo wá wọ 300 level kó tó di pé mo wọ 300 level yìí mo lóyún láàkọ́kọ́ ní ìgbà tí mo lóyún tí mo ṣàkíyèsí wípé mo lóyún mo sọ fún lecturer Akeem pé mo fẹ́ lọ sọ fún ìyá mi pé mo lóyún lecturer Akeem sọ fún mi pé kí n má gbìyànjú ẹ̀ wípé ṣé mo fẹ́ kó bọ́ òun ni wípé kí ni káwọn èèyàn ti sọ pé kí báwo làwọn òbí mi ṣe fẹ́ feel ṣùgbọ́n èmi ò rí bẹ́rẹ́ bíi pé bí àkọ́ tí ò dáa nítorí pé mo close mọ́ àwọn òbí mi dẹ̀ nífẹ̀ẹ́ mi kódà tí n bá sọ fún àwọn òbí mi pé mo lóyún gan wọn ò lè bá mi rí púpọ̀ ó kàn máa dùn wọ́n wípé mi ò rọ́jú kí n parí ilé ìwé mi wọn ò lè bá mi rí wọ́n máa fà mí wọ́nra ni nítorí pé àwọn òbí mi mọ̀ owó ọmọ tí mo jẹ́ nǹkan tí mo bá dẹ̀ fẹ́ òun náà máa ń bá mi fẹ́ gbogbo nǹkan tí n bá fẹ́ òun ni wọ́n máa ń bá mi fẹ́ nǹkan tí n bá sọ fún wọn pé mi ò fẹ́ wọn ò ní fẹ́ wọ́n máa kẹ́ mi gẹ̀gẹ̀ ni. Nígbà tí mo sọ fún lecturer Akeem pé mo fẹ́ sọ fún ìyá mi pé mo ti lóyún ó ní kí n má gbìyànjú ẹ̀ kí n má try ẹ̀ wípé ká dọ́gbọ́n sí i mo wá béèrè lọ́wọ́ lecturer Akeem pé dọ́gbọ́n sí báwo ó ní pé kí a ṣẹ́ oyún náà. Nígbà tí lecturer Akeem sọ fún pé kí a ṣẹ́ oyún náà ẹ̀rù bà mí nítorí pé mi ò ṣe rí kódà oyún yẹn jẹ́ oyún àkọ́kọ́ tí màá kọ́kọ́ ní mo sọ fún lecturer Akeem pé mi ò lè ṣẹ́yún o lọ́mọdún kékeré tí mo wà ọjọ́ orí mi ò tí ì pọ̀ púpọ̀ àti wípé pàápàá tí n bá lọ ṣẹ́yún tí mo bá bẹ̀ lọ ńkọ́ lecturer Akeem ní kò sí nǹkan kan wípé òun mọ dókítà pé kí n fọkàn balẹ̀ dókítà tó máa bá wa ṣe láṣeyege àti pé lecturer Akeem sọ fún mi wípé ṣé mi ò kò hun èmi kémi náà kí n ṣetán ilé ìwé kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní tọ́ ọmọ ni ó ṣàfi oríṣiríṣi ọ̀rọ̀ ó fi ń dè mí mọ́lẹ̀ lẹ́yìn ìgbà náà mo pinnu pé mo fẹ́ lọ ṣẹ́ oyún mi ò dẹ̀ sọ nǹkan kan fún ìyá mi ní ìgbà tó yá lecturer Akeem ṣàmú mi lọ síbi tí mo ti lọ ṣẹ́yún wọ́n wá ṣe D&C fún mi ní ìgbà tí wọ́n ṣe tán mi ò lè lọ sí ilé mi tí mò ń gbé ilé lecturer Akeem ni mo lọ tó dẹ̀ ṣe ìtọ́jú mi ó ń rọ̀gùn fún mi ó ra provision fún mi ó tọ́jú mi kí n tó jí àti bá mi gbé mi kaná àwọn nǹkan tó yẹ kí n ṣe bí mo ṣe máa jókòó sórí pọtí gbogbo ẹ̀ pátá òun ni lecturer Akeem ṣe bẹ́ẹ̀ ló kẹ́ mi lójú bẹ́ẹ̀ ló kẹ́ mi nímú kódà ní ọjọ́ kẹta tí mo ṣe D&C yìí ọjọ́ kẹta lecturer Akeem ó tún bá mi ní nǹkan papọ̀ tí lecturer Akeem sọ pé kò sí nǹkan kan wípé kí n fọkàn balẹ̀ kò sí nǹkan kan oyún tó ti wá ó ti lọ pé èyí táwọn ṣe sì kò lè dóyún pé kí n ṣáà fi ọkàn balẹ̀ èmi náà ṣáà ń gbádùn ìbálòpọ̀ mò ń gbádùn ẹ̀ bó ṣe ń bá mi ní nǹkan èmi náà ń gbádùn ó ń dùn mọ́ mi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní ìgbà tó tún yá mo tún lóyún ẹlẹ́kejì ibẹ̀ ni mo tún wá rò wípé irú kí ni ó ṣẹlẹ̀ sí mi oyún alákọ̀ọ́kọ́ wa mo ṣẹ́ ẹlẹ́kejì tún lélẹ̀ ṣé màá tún ṣe eléyìí náà ni mi ò ṣáà lè sọ fún ìyá mi mi ò sọ nǹkan kan fún ìyá mi ní gbogbo ìgbà tí mò ń sọ yìí mo tún sọ fún lecturer Akeem tún mú mi ó tún di ilé ìwòsàn a bá tún ṣẹ́yún lẹ́lẹ́kejì a tún bẹ̀rẹ̀ sí ní bá ara wa ní nǹkan papọ̀ lẹ́yìn tí a ṣẹ́yún ẹlẹ́kejì ní ìgbà tí mo wá máa fi wọ 400 level mo wá ṣàkíyèsí wípé lecturer Akeem máa avoid mi ìgbà mi tí mo bá pè kò kí ń gbé call ìgbà mi tí mo bá message kò ní kà gbogbo bó ṣe máa ń ṣe dáadáa sí mi tẹ́lẹ̀ kò kí ń ṣe bẹ́ẹ̀ sí mi mọ́ wọ́n ò gbà kí ni mo ṣe fún ẹni yìí bẹ́ẹ̀ sì ni mi àti lecturer Akeem kò ṣe pé ajá káàbá ní pé bí àìdí nìyẹn tó ṣe sá fún mi ìgbà míì tó bá wá sí kíláàsì báyìí kò tiẹ̀ ní wo sáìdì mi rárá kó tó di pé ṣe tó bá máa fi bọ́tà báyìí kí n tẹ̀sí sọ pé mo fẹ́ wáyè lọ sọ́dọ̀ ẹ̀ báyìí ó ti wọ mọ́tò ẹ̀ ó ti lọ ó wá ní ọjọ́ kan mo wá lọ sí ilé
ní ìgbà tí mo délé lecturer Hakeem mo sọ fún pé kí ló ṣe, kí ni nǹkan tí mo ṣe fún, ẹ̀ṣẹ̀ wo gangan ni mo ṣẹ̀, nítorí pé mo sì ṣàkíyèsí wípé ó ń avoid mi ní ẹnujọ́ mẹ́ta yìí, wípé gbogbo ìwà tí ò kí ń hù tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ni ó ń hù. Ní ìgbà tó yá tí mo ṣàlàyé fún lecturer Hakeem sọ fún mi pé kí n gbọ́jú mọ́ ẹ̀kọ́ mi, wípé nǹkan tó kàn mí kù pé kò kí ń ṣe ọ̀rọ̀ ọ̀fẹ́ o àbí ọ̀rọ̀ ọkùnrin o, pé kí n ṣàfojú sí ẹ̀kọ́ mi, wípé kí n wò ó sí mi ò ní pẹ́ bọ́ sí final year, pé ẹ̀kọ́ mi gangan ló ṣe pàtàkì sóhun. Ibẹ̀ ni mo ti wá rò wípé láti bo síbo, ìgbà tí mo wà ní ọjọ́ 11 gan ò bá mi sọ̀rọ̀ pé kí n fojú sí ẹ̀kọ́ mi, ó ṣe wá jẹ́ pé nísìn ló ṣe wá show mi ní attitude. lecturer Hakeem ṣá sọ pé nǹkan tóun máa sọ fún mi òun lòun máa sọ fún mi yẹn o, wípé kí mi fóun lẹ̀ o, kí mi fojú sí ẹ̀kọ́ mi nìkan, kí mi lọ fún èsì studies kíní kan. Ó ṣáà bá mi sọ, ó ṣáà sọ ìdíwé bóyá sọ ní ọjọ́ yẹn gan, kódà àfi bíi pé ó ti ń yẹra fún mi. Bó ṣáà ṣe sọ̀rọ̀ ẹ gbogbo nǹkan tó sọ èmi ti understand, mo ti mọ̀ wípé ó fẹ́ fún mi láàyè ni àbí kó jẹ́ pé ó tún ti rí ẹlòmíì tó ń fẹ́ nínú ọgbà iléèwé. Mo wá lọ sọ́dọ̀ àwọn lecturer mẹ́tẹ̀ẹ̀ta èyí tí ó bá bẹ̀bẹ̀ ní ọjọ́ sí wípé kí n jọ kí n gbà fún. Mo sọ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ láàrin èmi àti lecturer Hakeem. Àwọn ẹni kí n má ṣèyọnu, wọ́n ní kí n fọkàn balẹ̀ wípé àwọn máa bá sọ̀rọ̀, wípé kí n máa lọ, wọ́n ní kí n má ro ọ̀rọ̀ náà o, wípé bí ó ní nǹkan kan bí àwọn kankan disturb ẹ̀ àbò ń ro àwọn kankan lọ́wọ́, pé bí ìdí nìyẹn tó fi ń ṣe bẹ́ẹ̀ sí mi. Wọ́n ní kí n fọkàn balẹ̀ wípé èmi làwọn mọ̀ gẹ́gẹ́ bí ìyàwó, wípé àwọn máa bá sọ̀rọ̀ ó dẹ̀ máa gbọ́ sí àwọn lẹ́nu. Mo ṣáà kí wọn pé wọ́n ṣe. Nígbà tí mo tún délé mo sọ fún Bùnmi, Bùnmi ní kíní kan bó ṣe máa ṣe nìyẹn, pé kí n sílẹ̀ jàre, kí n wẹ́lòmíì, kí n fi sílẹ̀, ó ti ṣe tiẹ̀ nìyẹn. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí Bùnmi sọ mú kọ̀ wọ́n gbà nígbà wo sígbà ó ti ṣe tiẹ̀. Ṣé ìwọ náà kọ́ ló sọ fún mi pé kí n gbà fún ẹni yìí ni? Ó ní lóòótọ́ ni òun sọ fún mi pé kí n gbà fún, ṣùgbọ́n nígbà tó dẹ̀ ti wá ṣe bóyá fẹ́ ṣe kọ́ ṣáyé wá parẹ́ ni, pé kí n gbìyànjú láti gbé kó lọ́kàn kí n dẹ̀ move on pẹ̀lú life mi. Mo ṣáà mérí fún Bùnmi pẹ̀lú nǹkan tó ṣe lọ́jọ́ náà, nítorí pé mo kú ti mọ owó èèyàn tí Bùnmi jẹ́, ṣùgbọ́n mo kàn nífẹ̀ẹ́ ni. Ojú èèyàn tó pé orí mi rọ̀ mọ́ láti bá rìn, mi ò wá mọ̀ bí àánú ẹgbẹ́ kan náà lájọ wà, ṣùgbọ́n mo kàn nífẹ̀ẹ́ naturally, èèyàn tí mo lè bá ṣe ni, spirit mi ò wà against ẹ̀ rárá pẹ̀lú gbogbo àwọn ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀. Lẹ́yìn ìgbà ló mo nǹkan ṣáà ń ṣe lọ, mi ò lè concentrate lórí ẹ̀kọ́ mi, kódà tó bá pé mo kò tí ò mọ̀wé ni mo jẹ́ ni. Nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní gbogbo ìgbà yẹn ó ṣeé ṣe kí n fà sẹ́yìn nínú ẹ̀kọ́ mi, ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ àwọn ìyá mi olómi tútù, àwọn ló ràn mí lọ́wọ́ tí mo dẹ̀ fi ṣe dáadáa nínú ẹ̀kọ́ mi. Mo ń ronú púpọ̀, mo ronú lọ́pọ̀lọpọ̀ ìgbà, kódà tí n bá lọ iléèwé gan gbà mí tí mo bá rìn ó máa dàbí pé mo kàn ń rìn lásán ni, nítorí pé mo ti nífẹ̀ẹ́ lecturer Hakeem lọ́pọ̀lọpọ̀. Ìfẹ́ ti kó sí mi lórí pátápátá, mi ò ń ro nǹkan mi yàtọ̀ sí wípé ọ̀rọ̀ ẹnìkan mo máa rò. Àwọn ọ̀rẹ́ lecturer Hakeem kú bá sọ̀rọ̀ nítòótọ́, àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá sọ̀rọ̀, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ kò gbọ́, kò sí kankan nú ẹ̀ tó gbọ́. Ó wá ní àáfàá kan, ẹnìyẹn náà ó yàngì, ó ṣe àgbàlagbà, ṣùgbọ́n àáfàá la máa sábà pè nítorí pé Muslim ni, ọmọ ìlú kan náà ni àwa méjèèjì, a jọ wà ní kíláàsì ni. Ó wá pè mí ní ọjọ́ kan, ó ní pé ṣé kóun má tàn mí, ó ní òun fẹ́ rí mi, wípé òun fẹ́ kájọ débì kan tó bá ti di àárọ̀. Ó ní pé ṣó ṣeé ṣe fún mi kí n tètè jí wá sí ilé ìwé bí nǹkan bí 8 ní àárọ̀ kùtùkùtù ọjọ́ kejì. Mo ṣàrò wípé kí ni ẹni yìí fẹ́ rí mi fún tó fi dẹ̀ ní kí n tètè jí wá bóun ní 8 o'clock ní àárọ̀ pé ó tún wá sọ bí tá ti máa pàdé. Mo wá rò lóríṣiríṣi, ṣùgbọ́n láìpẹ́ mi àtẹni ajẹ́pàdé a máa ń sọ̀rọ̀, ọ̀rọ̀ wá wọ̀ àti wípé ọmọ ìlú kan náà jọ làwa méjì, mi ò ti rò pé bí ó lè ṣe mí jàmbá àbí kankan. Mo ṣàṣọ wípé mo ti gbọ́, mo tẹ̀ kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ gan-an pé kí ni nǹkan tó fẹ́ rí mi fún. Ó ní kí n má ṣèyọnu pé tó bá ti di ọ̀la mo máa mọ nǹkan tí òun fẹ́ rí mi fún. Lẹ́yìn ìgbà náà, ní ìgbà tó di ọjọ́ kejì, mo ti tètè jí nílé mi, mo ti tètè jí lọ as early as 8 o'clock tó ní kí n dé. Ọ̀dọ̀ wa wá jẹ́ 2-story building, òkè pátápátá ló mú mi lọ, lókè pátápátá. Ní ìgbà tí mo máa fi débẹ̀, a ṣáàrìn lọ sókè, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí mo ṣe rí mọ́tò lecturer Hakeem nìyẹn tó kọjá. Ní ìgbà tí mo rí mọ́tò lecturer Hakeem, ó wá bọ́lẹ̀, ó fẹ́ wọ staff room lọ.
nígbà tó fẹ́ wọbẹ̀ lọ ó wá ní arábìnrin kan náà tó bọ́lẹ̀ nínú mọ́tò ẹ̀ alájà lẹ́ni ẹ̀ náà nítorí pé ó borí ó bo gbogbo ara ni ó ṣàjọ wọlé lọ ibi tí wọ́n ti ń rìn lọ sí staff room ibẹ̀ lèmi àti àfáà tí a jọ lọ sí òkè yìí ibẹ̀ láti bọ́lẹ̀ àfáà yẹn dẹ̀ pé lecturer náà ó ní lecturer Akeem ó wá pé alájà tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ní Mrs. ó dá ọkọ̀ sọ́ọ̀nì mu lecturer Akeem nígbà tó máa fi dá òkú ẹ̀ ibẹ̀ ni mo ti wá ń wò nígbà tó yá tí lecturer Akeem máa fi wẹ̀yìn tó pé ta ló ń pe òun wọ́n ṣàjọ kíra pẹ̀lú àfáà yẹn ṣùgbọ́n nígbà tí lecturer Akeem máa fi wo ojú mi tó wò mí ẹ̀rù bà àyà ẹ̀ já gbinigbini mú ṣùgbọ́n nígbà tó yá ó ṣàmú uma yẹ ìyẹn alájà tí wọ́n jọ bọ́tà tó jọ bọ́lẹ̀ nínú mọ́tò wọ́n ṣàjọ wọ staff room lọ nígbà tó wá lọ òun ni àfáà yẹn wá sọ fún mi wípé òun mọ̀ pè mí wá síbẹ̀ ẹni wípé nǹkan tóun fẹ́ fi ojú mi rí gangan òun ni mo ti rí yẹn àfáà yìí sọ fún mi pé ṣé ìtorí ọkùnrin lásán òun ni mo ṣe ń ṣe jálajàla tí mi ṣe lè concentrate lórí ẹ̀kọ́ mi tí mo ṣe wá sọ́ra mi di èèyàn tí ò lẹ́bí tí ò lára àfáà yìí sọ fún mi pé kóun má tàn mí lecturer Akeem ti níyàwó kódà àfáà yìí sọ fún mi pé ìyàwó alájà tó bọ́lẹ̀ nínú mọ́tò yìí pé òun níyàwó ẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n ti bímọ fúnra wọn àfáà yìí sọ fún mi pé lecturer Akeem ti níyàwó dẹ̀ ti ní ọmọ ó sọ pé ìyàwó ẹ̀ kódà gan ilé ìwé wa gangan níyàwó ẹ̀ ti ń serve as copper ó ní lecturer Akeem dìídì wọ́ọ̀kì ìyàwó ẹ̀ sí ilé ìwé wa kó lè máa serve ni àfáà yìí wá sọ fún mi pé ṣé mo rí ilé ayé mi lóde èèyàn tí èmi sì torí tí mo fẹ́ bara mi jẹ́ fún tí mo fẹ́ destroy life mi nítorí ẹ̀ òun nìyẹn o àfáà yìí tí wá sọ fún mi wípé kì í tún wá ṣe pé ìyàwó yìí nìkan ni lecturer Akeem fẹ́ o àfáà yìí sọ pé ó tún ní àwọn student kankan tí lecturer Akeem fẹ́ nígbà tí àfáà yìí ṣá sọ gbogbo ọ̀rọ̀ fún mi pátá mo wá wọra mi látòkè délẹ̀ mo wó ọmọ tí mo jẹ́ wípé ṣé pé ọkùnrin kan tẹ̀ tún lè tàn mí báyìí tí mo dẹ̀ mọ̀ pé mo lágbára náà Ọlọ́run fún mi lágbára èmi gan dẹ̀ mọ̀ pé àfikún tí mi ò bá fẹ́ bínú sí ibẹ̀ ni mo ti wá rò wípé kàkà kí o gbomijé lójú mi èmi gan á yà mọ̀ pé tú ọwọ́ mi máa fi rú ọmọ tí mo jẹ́ hàn máa fi bí mo yẹ tó máa fi hàn ọjọ́ náà bí mo ṣe ń rò lọ́kàn bí mo yẹ ń sọ ní ọkàn mi le omi fẹ́ jábọ́ ṣùgbọ́n mi ò jábọ́ bẹ́ẹ̀ ni mo sán ojú tí mo dá ojú pa pé lecturer Akeem ti dà mí lóògùn èmi náà dẹ̀ máa fọ́ lẹ́yìn mo ṣá sọ fún àfáà mo sọ fún wọn pé wọ́n ṣe àjọ kúrò ń bẹ̀ lọ́jọ́ náà lẹ́yìn ìgbà yẹn náà mo wá ṣà ń ṣe findings láti tiẹ̀ lè mọ ibi department ibi tí ìyàwó àfáà yìí ìyàwó lecturer Akeem ibi tó ti ń serve gangan àti ibi tó ń gbé lọ mo wá ṣàkíyèsí wípé laboratory náà gbé lọ pé ibẹ̀ ni ó máa ń wà mo ṣàpinnu mo wá wá lọ ní ọjọ́ kan ní ìgbà tí mo dé iwájú ẹ̀ mo lọ confront ẹ̀ mo ní ẹ̀yin ni ìyàwó lecturer Akeem lẹ́yìn tí ọkọ yìí báyé mi jẹ́ tán lẹ́yìn tí mo ṣe oyún ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ fún ọkọ yìí mo ṣe wá gbọ́ pé ọkọ yìí ti ní ìyàwó ti bímọ mo ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti lecturer Akeem mo ṣàlàyé ẹ̀ fún ìyàwó ẹ̀ ṣùgbọ́n mo ṣàlàyé ìyàwó ẹ̀ kan bẹ̀ mí ni ìyàwó ẹ̀ ní kí n jọ̀ọ́ kí n má bínú ìyàwó ẹ̀ ní kí n jọ̀ọ́ ìyàwó ẹ̀ sọ fún mi pé kò kún ṣe wípé òun ò mọ̀rọ̀ ọkọ tóun fẹ́ ìyàwó ẹ̀ sọ fún mi pé bọ́kọ òun ṣe máa ń ṣe nìyẹn o pé kí ọkọ òun má tí ì rí obìnrin ni bó ṣe máa ń ṣe nìyẹn ìyàwó ẹ̀ sọ wípé àìmọye oríṣiríṣi obìnrin tó ti wá bá òun tó ti ṣàlàyé nǹkan fún òun nípa itú tí ọkọ òun fi wọ́n pa ṣùgbọ́n kí lòun fẹ́ ṣe òun máa bẹ̀ wọ́n náà ni ìyàwó ẹ̀ sọ pé òun ò mọ̀ pé irú ọkùnrin bẹ́ẹ̀ ni lecturer Akeem jẹ́ kó tó di pé òun fẹ́ ó ní ìgbà tí òun fẹ́ tán lòun ṣe wá mọ̀ pé irú ọkùnrin má ṣàǹfààní bẹ́ẹ̀ ni àwọn dẹ̀ ti bímọ fún ara wọn ṣóun máa wá filẹ̀ ní pé òun ò fẹ́ mọ́ ni ìyàwó lecturer Akeem sọ fún mi wípé ìdílé onígbàgbọ́ pọ́nbélé ni wọ́n ti bí òun ṣùgbọ́n láìfẹ́ tí òun ní sí lecturer Akeem bó ṣe jẹ́ muslim yọ láìfẹ́ tó òun ní sí òun lòun ṣe darapọ̀ mọ́ lòun ṣe ń ṣe ẹ̀sìn ẹ̀ tó fi sọ òun di aborí báyìí tó fi dé pé òun bẹ̀rẹ̀ sí ní borí kákàkiri ìyàwó ẹ̀ ṣàṣàlàyé oríṣiríṣi nǹkan fún mi ó bẹ̀ mí ó ní kí n jọ̀ọ́ kí n má bínú kí n má ṣe bó ti tó bí mo ti tó àti bí mo ti yẹ nítorí pé mo sọ fún ìyàwó ẹ̀ gan pé mo máa bà nǹkan jẹ́ mo sọ wípé mo máa ṣe nǹkan mo máa bà ìyẹn àjọ ẹ̀dẹ́ mo máa bà tiẹ̀ jẹ́
mo wá sọ fún ìyàwó pé kódà tí n bá kò lórí ọkọ gbogbo àpá mo máa tún bọ́ sórí ìyàwó ní ìpinnu tí mo ní fún dé. Ìyàwó ìṣàbẹ̀ sí ní bẹ̀ mí pé kí n jọ kí n má ṣe bí mo yẹ tó, kí n jọ kí n dáríjì, kí n jọ ó ṣàbẹ̀ mí. Mo ṣá sọ fún ìyàwó ẹ̀ pé mo ti gbọ́ ẹ̀bẹ̀, ṣùgbọ́n nǹkan tí mo máa ṣe inú mi ló wà. Ní ìgbà tí mo wá délé, mo wá bọ́ bàtà ẹsẹ̀ mi méjèèjì. Nígbà tí mo wọ pálọ̀ mo jókòó, mo rántí gbogbo bó ṣe ń bẹ̀ mí, báwọn ọ̀rẹ́ náà ṣe ń bẹ̀ mí, mo rántí gbogbo ẹ̀ bó ṣe ti ṣẹlẹ̀ wá látẹ̀yìn, gbogbo bó ṣe yún ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ fún mi, gbogbo ẹ̀ ni mo wá rántí. Mo wá dá àtẹ́lẹsẹ̀ mi lélẹ̀ báyìí, mo gbé omi síwájú. Gẹ́gẹ́ mo sọ wípé ọmọ omi ni mí, kò sí àrà tí mi ò lè fi omi dá, kò sí nǹkan tí mo fẹ́ tí àwọn ìyá mi ò ní ṣe fún mi. Àwọn ìyá mi olómi tútù kò sí ni. Mo wá rán omi níṣẹ́, mo bẹ omi lọ́wẹ̀ sí ilé ayé lecturer Hakeem. Mo ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe, mo fomi dá àrà tó yẹ kí n fi dá, mo rán omi níṣẹ́ sí lecturer Hakeem, mo fi báyé lecturer Hakeem jẹ́ ní ìhòòhò ọmọlúàbí. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ ṣe. Lẹ́yìn ìgbà náà, ìgbà tí mo ti ṣe nǹkan tí ó wù mí tí ó tẹ́ mi lọ́rùn, tí mo dẹ̀ mọ̀ pé yes nǹkan tí mo ṣe confirm ni, èmi náà wá pinnu, mo sọjú nù, mo gbé kó lọ́kàn, mo wá kọjú sí ìwé mi, mo wá focus lórí life mi, mo ń lọ ilé ìwé dédé, mo ń ṣe dáadáa, mo ń ṣe exam, mo ń kàwé, mo change, èmi náà di èèyàn ọ̀tọ̀, mo gbájúmọ́ ẹ̀kọ́ mi. Lẹ́yìn ìgbà náà, ṣàdédé ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ilé ìwé. Níbẹ̀ ni lecturer Hakeem ti máa kọ́kọ́ ṣe àgbákò. Ó ní àwọn lecturer kọ̀ọ̀kan tí ó ṣe nǹkan ní ọjọ́ kan. Tí a bá ti fẹ́ ṣe exam bẹ́ẹ̀, àwọn lecturer yìí wọ́n máa ti mú question paper, wọ́n máa ń fún àwọn student kọ̀ọ̀kan tí wọ́n máa ń gbowó. Ìtúdẹ̀ lòdì sí òfin ilé ìwé. Ní tilẹ̀ ń tọ́ Ọlọ́run, lecturer Hakeem ò mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ torí kò sí lára wọn. Ṣùgbọ́n kí ni ẹ̀ padà affect tiẹ̀ nítorí pé wọ́n rope ẹ̀. Òun àti àwọn lecturer àwọn ọ̀rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá bẹ̀ mí pátá, òun ni wọ́n rope pátá wípé àwọn ọjọ́ ń ṣe ni. Tí ilé ìwé náà dẹ̀ ti pinnu pé àwọn máa dá wọn dúró. Ṣùgbọ́n ìgbà tí wọ́n máa ṣe ìwádìí, tí wọ́n máa wá lọ sọ́tùn, tí wọ́n máa wá lọ sódì, tí wọ́n máa wá lọ sọ́tùn, tí wọ́n máa wá lọ sósì, tó ń ṣe ìwádìí wọn fínífíní, wọ́n rí pé lecturer Hakeem ò sí ńbẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ní wọn ò mọ̀ pa ẹ̀, wọ́n kò fẹ́ ṣe àkóbá fún wọn ni. Ṣùgbọ́n wọ́n ní ìkan lára àwọn lecturer tó wá sọ wípé tí gbogbo ọ̀rọ̀ náà bá tẹ̀ máa die down, wípé lecturer Hakeem gbọ́dọ̀ fi ilé ìwé lẹ̀. Wípé ṣé gbogbo bí lecturer Hakeem ṣe máa molest àwọn student ni, gbogbo ṣe máa ń fẹ́ oríṣiríṣi àwọn student nílé ìwé ni, gbogbo ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀ ni, wípé ìyẹn lásán gan ó ti tó kí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹni ẹ̀ ṣàtàkù pé ká má fọ̀rọ̀ lọ kí má fọ̀rọ̀ gùn. Wọ́n padà dá lecturer Hakeem dúró ní ilé ìwé. Ní ìgbà tí mo gbọ́ pé wọ́n dá dúró, inú mi dùn nítorí pé mo mọ̀ pé iṣẹ́ ọwọ́ mi ni. Nǹkan tí mo ṣe ó ti ń jẹ́, inú mi dùn, ayọ̀ mi kún. Àti ìgbà lecturer Hakeem tí wá wọ gàù. Níbi tí lecturer Hakeem ṣe dé kò ríṣẹ́. Àwọn owó tó tútù jọ tó fi ṣe business kò rí owó kójọ, kò rí business ọ̀hún, kò rí orí, kò rí ìrù. Pìtìpìtì ayé wá bá lecturer Hakeem. Ìyà jẹ lecturer Hakeem. Níbi tí ìyà jẹ dé, ìyà jẹ ìyàwó ẹ̀, ìyà jẹ àwọn ọmọ ẹ̀. Ní gbogbo ìgbà tí mo sọ èmi kò ti ṣe tán ilé ìwé yunifásítì, mo ti ṣe tán, kódà mo ti lọ serve ni, mo ti wà níbi tí mo ti ń serve lọ́wọ́. Ṣàdédé ni ìyàwó lecturer Hakeem bá pè mí ní ọjọ́ kan. Èmi ò kúkú mọ bí tí ó ti rí nọ́mbà mi, bóyá ọkọ ẹ̀ náà dẹ̀ ló fún nọ́mbà mi, èmi ò mọ̀. Èmi tiẹ̀ ti gbàgbé nípa ẹ̀ pátápátá nítorí pé mo ti dá sẹ̀ríà fún, mo ti yọ̀ǹda ẹ̀, mo ti gbàgbé ẹ̀. Bẹ́ẹ̀ni náà ṣe pè mí ní ọjọ́ kan nìyẹn. Bó ṣe ní hello, mo ní ta nìyẹn. Ó ṣáà sọ fún mi, ó ṣáà kí mi, mo ní ta ló ń sọ̀rọ̀, ó ní òun lágbájá, ìyàwó lecturer Hakeem ló ń sọ̀rọ̀. Èmi náà ṣáà kí dáadáa, a jọ kíra wa lórí fóònù lọ́jọ́ náà. Ní ìgbà tí arábìnrin máa ti ẹnu bọ̀rọ̀, ó ní kí n jọ̀ọ́, kí n dáríjì ọkọ òun. Ó ní kí n dáríjì òun náà nítorí pé gbogbo ẹbí àwọn pátápátá ló ṣẹ̀ mí, pé kí n jọ̀ọ́, kí n dáríjì. Ó sọ fún mi pé iṣẹ́ ọkọ òun ò níṣẹ́ lọ́wọ́, kò sí nǹkan tí ọkọ òun dáwọ́ lé mọ́ tó yọrí sí rere. Ó sọ fún mi pé kódà àti jẹ àti mu àwọn nínú ilé ó nira. Níbi tí arábìnrin sọ̀rọ̀ dé, ó ní àwọn ọmọ àwọn gan ò lọ ilé ìwé mọ́, àwọn wá ti di èèyàn tó ń gbà àwìn kiri àdúgbò.
níbi tó máa sọ̀rọ̀ dé. Arábìnrin sọ fún mi pé àwọn ń tọrọ jẹ, àwọn ń tọrọ mu ni. Ó wá ní kò wá sí gbogbo ibi tí àwọn dé nílé ayé yìí pátá ọwọ́ mi ni wọ́n bá ń bẹ̀. Gbogbo arábìnrin ṣàṣẹ ń bá mi sọ̀rọ̀ lórí fóònù, mo ṣáà mérí, mo ń mérí. Ó ní gbogbo ibi tí àwọn dé láyé yìí wípé ọwọ́ mi náà bá ń bẹ̀, wípé ìkan kan ṣo náà ni gbogbo wọn ti ẹnu mọ́ wípé kán wá bẹ̀ mí pé tí n bá ti lè fi gbé ẹ̀bẹ̀ ó ti tán. Ó bẹ̀ mí, ó ní kí n jọ̀ọ́, ó ní òun ṣetán àti wá mi wá síbi tí mo wà. Ó ní kódà àwọn ọkọ òun àtọkọ òun ṣetán àti wá mi wá. Ṣùgbọ́n èmi kú ti mọ nǹkan tó wà nínú mi pé tí bá tiẹ̀ máa dáríjì, mo ti mọ nǹkan tí mo máa ṣe. Mo ṣáà sọ fún ọ lórí fóònù pé mo ti dáríjì, ṣùgbọ́n ó ní rárá pé mi ò tí ì dáríjì òun, pé kí n jọ̀ọ́ kí n má fọ̀rọ̀ ògùn bó ṣe wá mi wá sí ìlú tí mo ti ṣe agùnbánirọ̀ nìyẹn o, àtìyàwó àti ọkọ. Ní ìgbà tí wọ́n máa fi dé ọ̀dọ̀ mi, bó ṣe wọnú yàrá mi gẹ́lẹ́ báyìí bẹ́ẹ̀ lọ́kọ dọ̀bálẹ̀. Ọkọ bẹ̀ mí, ó ní kí n jọ̀ọ́ tomijé lójú. Mo sọ fún pé tó bá fẹ́ kí n dáríjì wípé ó máa fi ìyàwó ẹ̀ sílẹ̀, ó dẹ̀ máa fẹ́ mi sílé gẹ́gẹ́ bí ìyàwó. Nítorí pé mo ti bá àwọn ẹgbẹ́ mi dá májẹ̀mú wípé ọkùnrin tó bá dìsfẹ́ jì mí òun nìkan lọkùnrin tó máa rí ìhòòhò mi títí mo máa fi padà tí máa fi jẹ́ Ọlọ́run nípè. Mo ní pé solution tó wà nílẹ̀ nìyẹn pé kó fi ìyàwó ẹ̀ sílẹ̀ kó dẹ̀ fẹ́ mi. Mo sọ fún pé kí wá ṣe pé ó máa fẹ́ mi tán, ó máa fẹ́ mi, ó máa náà fẹ́ lòmí lèmi àbó máa ní mo ti bọ́ ìyálélé pé rárá o, pé mi ò ṣe tèmi bẹ́ẹ̀ o. Èmi nìkan ní lecturer Hakeem gbọ́dọ̀ fẹ́. Ní ìgbà tí mo tó sọ̀rọ̀ yìí, lecturer Hakeem wojú ìyàwó ẹ̀ wo ojú, àwọn méjì wo ojú ara wọn. Mi ò tiẹ̀ rí tiwọn o. Èmi ṣá ti sọ̀rọ̀, mo gbójú. Àwọn méjì ṣá wo, ẹ̀rù bá wọn pẹ̀lú demand tí mo fún wọn. Ẹ̀rù bá wọn pẹ̀lú condition tí mo gbé wọn sí. Kì í kú ṣe pé mi ò lè dáríjì lecturer Hakeem fún máa bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n mo fẹ́ dá sẹ̀ríà fún ni. Mo fẹ́ kó mọ nǹkan tí ojú ọ̀dàlẹ̀ rí. Mo fẹ́ dá sẹ̀ríà, mo fẹ́ pin tó ọwọ́ mi fún ni. Mo fẹ́ fìyà jẹ. Mo fẹ́ kó mọ̀ pé nǹkan tí ó ṣe ò dáa. Mo fẹ́ kí lecturer Hakeem mọ̀ pé kò sí nǹkan téèyàn ṣe tó ṣe gbé. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn lecturer ni tó jẹ́ wípé wọ́n máa ṣètò wípé wọ́n fẹ́ bá student, wọ́n máa fẹ́ bá ní nǹkan papọ̀, wọ́n máa gbélé condition. Èmi á sọ wípé tí òun ò bá ti bá student ní nǹkan papọ̀ kò ní ṣe dáadáa nínú exam. Èmi lè náà òun fẹ́ fún ní extra year. Bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀gá ilé-iṣẹ́ mi oríṣiríṣi àwọn ìwà pálapàla bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo wá pinnu nínú ọkàn mi pé mo máa fi lecturer Hakeem, mo máa fi jẹ́ òfin. Mo máa jẹ́ kó jìyà nǹkan tí ó ṣe. Lẹ́yìn ìgbà náà, àtọkọ àtìyàwó bó ṣe rárá kóra wọn jáde nìyẹn o. Èmi ò kún mọ̀ nǹkan tí wọ́n fẹ́ pinnu. Bí ó máa padà wá pé òun ti ṣetán láti gbọ́ nǹkan tí mo fẹ́ ṣe o, àbí òun ti ṣetán àti fi ìyàwó òun lẹ̀, mi ò mọ̀ bí ó máa padà wá. Orí ọ̀rọ̀ yẹn la sì wà báyìí. Kódà ní ìgbà tó ti wá di pé ẹlẹ́bẹ̀ ò ṣẹ̀bẹ̀, ẹlẹ́bẹ̀ ṣẹ̀bẹ̀, àwọn òbí mi tí mo fara pamọ́ gan, tí mi ò jẹ́ kí wọ́n mọ nǹkan tí ó ṣẹlẹ̀ gan, àwọn gan pàápàá wọ́n padà gbọ́ sí ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà wá di wípé ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́, bàbá ló wá padà parí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n nígbà tí àwọn òbí mi gbọ́, wọn ò kú bínú sí mi púpọ̀, nítorí pé àwọn òbí mi nífẹ̀ẹ́ mi. Nǹkan tí wọ́n bá dẹ̀ fẹ́, òun náà máa bá mi fẹ́. Nígbà tí àwọn òbí mi gbọ́ condition tí mo gbé lecturer Hakeem sí, àwọn náà kú fọwọ́ sí. Wọ́n ní kò sí nǹkan tí àwọn fẹ́ ṣe sí, nǹkan tó bá ti wù mí lọ́kàn òun ni kí n ṣe. Wọ́n ní nǹkan tó bá ti wù mí lọ́kàn pé nǹkan tí mo bá ti fẹ́ ṣe ohun gangan làwọn máa support mi, pé kí n máa jó lọ, àwọn wà lẹ́yìn mi. Nígbà tó wá yá, lecturer Hakeem àti ìyàwó ẹ̀ ṣáà kúrò ní inú ilé mi ní ọjọ́ tí mo sọ yìí. Láti ìgbà tí wọ́n ti wá kúrò nínú ilé mi, mo máa ń ro ọ̀rọ̀ náà. Kò wù mí kí n dáríjì. Mo ní agbára lóòótọ́ láti dáríjì lecturer Hakeem, ṣùgbọ́n mo fẹ́ kó jìyà nǹkan tó ṣe fún mi, nítorí pé ó ṣe ìlérí fún mi ni. Ó ṣe ìlérí fún mi, ó fi ìlérí ó fi já ìbálẹ̀ mi. Tó dẹ̀ mọ̀ pé òun ti bímọ, òun ti ní ìyàwó síbì kan. Ṣùgbọ́n ojú kòkòrò tó wà lójú ẹ̀, nǹkan tó fẹ́ mú òun ló fi ṣe ìlérí, ló fi rò pé ìlérí tóun ṣe fún mi ìlérí ahọ́n lásán ni. Kò dẹ̀ mọ̀ wípé ní ọjọ́ tóun ti sọ òun náà ti bá fi àṣẹ sí tí ò ti tẹ̀. Mo máa ń rò wípé ṣé nǹkan tí mo ṣe ìṣó dáa ni. Ìdí nìyẹn tí mo ṣe wá gbé ọ̀rọ̀ mi wá fún gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè
gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pé kí ẹ gbọ́ ìtàn ayé mi, kí ẹ fi ọ̀rọ̀ ayé mi ṣe àríkọ́gbọ́n, pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin olójú kòkòrò, ẹ̀yin ọkùnrin olójú kò mú ò lọ, ẹ̀yin ọkùnrin tó yẹ pé ẹni obìnrin tẹ́ bá ti rí báyìí máa fẹ́ ṣàjẹ́ ń bẹ̀ ni, ẹ̀yin ọkùnrin tó yẹ pé ẹ ní ìpinnu kankan fún obìnrin, ẹ ní nǹkan tẹ́ fẹ́ fi ṣe ṣùgbọ́n kẹ́ ṣáà ti bá ní nǹkan papọ̀ ni. Ṣebí téèyàn bá tiẹ̀ pàdé obìnrin tó dẹ̀ mọ̀ pé òun ò ní fẹ́ á dẹ̀ ti gbé débẹ̀ pé mi ò ní ẹ fẹ́, mo fẹ́ kájọ wà ní, èwo wá tún ní irọ́ pé mi ò tíì bímọ, mi ò tíì fẹ́ yàwó. Ẹ fi ọ̀rọ̀ yìí ṣe àríkọ́gbọ́n, ẹ wá àfikàn fi ṣe àríkọ́gbọ́n nínú ìtàn ayé mi tí mo sọ, nítorí pé mo sì wà lórí ìpinnu mi pé mi ò ní dáríjì lecturer Hakeem. Nǹkan tí mo fẹ́ kó ṣe èmi ló máa fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó, dẹ̀ máa fi ìyàwó ẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ sì ni kò ní fẹ́ ìyàwó lé mi, mo ò dẹ̀ ní ìyàwó níwájú, èmi nìkan ló máa fẹ́. Condition tí mo gbé sí nìyẹn, tí ò bá ti lè ṣe bóyá kó máa bá wàhálà yí ẹ̀ kó máa bá yí, bóyá tó bá bá yí títí Ọlọ́run tó dá o, Ọlọ́run tó dá sáyé o, ó lè wá ṣe o kó gbé pàdé aláàánú aláwòrè o, tí wọ́n máa bá wẹ gbogbo nǹkan tí mo ti dà sí lára, tí wọ́n máa bá wẹ dànù. Ṣùgbọ́n níwọ̀nba tí èmi bá sì wà nílé ayé o, èmi ní lọ́kàn pé mi ò ṣetán àti dáríjì. Inú ẹgbẹ́ tí mo ti wá kì í ṣe ọ̀dájú ọmọ, ṣùgbọ́n mo fẹ́ kọ́ lecturer Hakeem lọ́gbọ́n, mo lè dáríjì, ṣùgbọ́n tí má ti wà ní pé mo fẹ́ dáríjì gan, májẹ̀mú tèmi gan tí wá bá àwọn ẹgbẹ́ mi dá wípé ọkùnrin kan ṣo ló máa rí ìhòòhò mi kọ́, kí ni ká ti ṣe sí yẹn? Ẹ jọ̀ọ́ ẹ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí mo máa ṣe. Ṣé decision tí mo take ṣé ó dáa àbí kò dáa? Tó bá yẹ pé ẹ̀yin ni èmi ni, kí lẹ máa ṣe? Kí lẹ ìmọ̀ràn ó lẹ ní fún mi? Ìmọ̀ràn ó lẹ máa gbà mí pé kí n ṣe? Tí n bá tiẹ̀ dáríjì lecturer Hakeem lóòótọ́, májẹ̀mú tèmi tí wọ́n bá àwọn ẹgbẹ́ mi dá ńkọ́ wípé ọkùnrin kan ṣo péré ló máa rí ìhòòhò mi títí máa fi jáde láyé, kí ni ká ti ṣe àárín yẹn? Ẹ jọ̀ọ́ ẹ gbà mí ní ìmọ̀ràn, mo dẹ̀ máa retí ìmọ̀ràn nínú comment section. Ibi báyìí la máa fi àdàgbà ètò rọ̀ sí lónìí. Mo lérò pé rí nǹkan kọ́, mo lérò pé rí nǹkan dìmú nínú ìtàn ayé arábìnrin tí mo ṣẹ̀ṣẹ̀ sọ tán yìí. Ẹ̀yin ọkùnrin olójú kòkòrò, ẹ̀yin ọkùnrin tó yẹ pé gbogbo nǹkan tí ẹ bá ti rí pátá òun lẹ máa fẹ́ nawọ́ mú. Ẹ wá bí ẹ súnmọ́ bí, ẹ̀yin ní ìtàn tí mo mú wá fún wa lónìí, ẹ̀yin ló dálé lórí. Ẹ rò ó rí o, kí ẹ kó tó di pé ẹ bá obìnrin dá májẹ̀mú, ẹ rò ó dáadáa, nítorí pé gbogbo ọ̀rọ̀ tó bá jáde láti orí aróhùn àyè kò kí ń ṣe gbogbo ẹni ọ̀rọ̀ ṣá. Àwọn ọ̀rọ̀ míì wà tó bá ti ń jáde bóyá májẹ̀mú kó tiẹ̀ di pé ordinary ọ̀rọ̀ lásán ni, tó pé wọ́n máa fi àṣẹ sí, ṣùgbọ́n àwọn ò kí ń mọ̀. Mo lérò pé rí nǹkan kọ́ nínú ayé arábìnrin. Bẹ́ẹ̀ sì ni mo máa retí ìmọ̀ràn yìí tí ẹ ní fún arábìnrin nínú comment section. Mo máa retí ẹ̀, arábìnrin náà dẹ̀ máa retí ìmọ̀ràn, advice, nǹkan tí ẹ fẹ́ kó ṣe gangan nínú comment section. Nítorí pé arábìnrin náà sọ pé òun máa ń rò ó wípé ṣé nǹkan tóun ṣe ò dáa ni àbí nǹkan tóun ṣe dáa, àti wípé pàápàá tóun bá tiẹ̀ pinnu pé òun fẹ́ dáríjì lecturer Hakeem nítorí pé ìyà ti ń jẹ lọ́wọ́lọ́wọ́, ojú ẹ̀ ti rí tó, kódà ó ti ń rí owó ńlẹ̀, ó ti rí pépà ńlẹ̀, ó ń pè lówó níbi tí ìyà ti jẹ́ dé. Ṣùgbọ́n solution kan ṣo tó wà nílẹ̀ òun ni pé kó fẹ́ òun, àti wípé pàápàá òun náà ti bá àwọn ẹgbẹ́ òun dá májẹ̀mú wípé ọkùnrin kò ní rí ìhòòhò òun mọ́ yàtọ̀ sí ọkùnrin tó bá já ìbálẹ̀ òun. Ẹjọ́ ọ̀rọ̀ náà ó ti wá wọnú ara wọn gan. Ìmọ̀ràn wọn gangan lẹ ní fún arábìnrin. Mo máa retí ìmọ̀ràn yín nínú comment section bí mo ṣe sọ ní ẹ̀kan. Mo dẹ̀ lérò pé rí nǹkan kọ́ pẹ̀lú. Ibi la máa fi àdàgbà ètò rọ̀ sí lẹ́ẹ̀kan sí. Ẹ má gbàgbé láti like, láti share, láti comment àti láti subscribe kí ẹ lè máa jẹ gbogbo ìrírí tí a bá mú wá fún wa lórí ìkànnì yìí. Nítorí pé gbogbo ìrírí tí a máa mú wá fún wa lórí Ìrírí Mi TV gbogbo ẹ̀ pátápátá òun ni ó ṣẹlẹ̀. Àwọn ò kí ń mú ìrírí tí ò kí ń ṣẹlẹ̀ wá. A dẹ̀ máa mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa kí ẹ bá lè rí nǹkan fi ṣe àríkọ́gbọ́n, àti wípé kí ẹ lè máa gba àwọn tí ìrírí ìṣẹ̀lẹ̀ tí àwọn nǹkan yìí ṣẹlẹ̀ sí, kí ẹ lè máa bá wa gbà wọ́n ní ìmọ̀ràn lórí nǹkan tó yẹ kí wọ́n ṣe. ọ̀rọ̀ tó ń lọ, ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lónìí, ká gbọ́ ká mọ̀ ká sì ronú pẹ̀lú. Ní gbogbo ìlú àti abúlé